wọn wálẹ̀ yìí wá roko wọn sì wálẹ̀ yìí wáyé ẹ̀nà ẹ̀sà pípé yìí ládàáni wáyé fi rán mi sílẹ̀ ayé ọdún bá ti jọ pèrègùn àtúmáwọ̀ tútù wálé ayé o torí ọdọọdún ìní lásò lógún ọdọọdún ìní kàn án so lọ́gbọ̀n ọdún òníjọ ká mọ́ ṣe rọmọ òbí lórí àtẹ torí ọdọọdún ìlà àárọ̀ yẹ o ọdọọdún ìlà àárọ̀ òru àṣẹ Ọlọ́run Olódùmarè ni òní ọjọ́ ìkejì oṣù kẹsàn-án ọdún ní ṣàyájọ́ ọjọ́ tí Ọláyíwọ̀ Ọlá kọ́mọ omi ayé ọjọ́ ayọ̀ ilé yìí jẹ́ o ọjọ́ ijó ọjọ́ ayọ̀ ni kò ní dọjọ́ ìbànújẹ́ lórúkọ Ọlọ́run ọba ojú ẹni bá tún sí ìrọ́dún ọpẹ́ ìlà á ṣe fọlọ́run mímọ́ o àdáni sí mọ́ gbogbogbòbí lọ́wọ́ ẹni òun lakunni lóorun mọ́tò gbé Ọlọ́run ọ̀hún ló lè èmi inú bó bá gbà á kò sẹ́ni lè pè é lẹ́jọ́ rárá Ọláyíwọ̀ Ọlá mọ́ gbọ́ bí mo ti ń wí o ọmọ Adéwùmí mọ́ fi gègé lọ́rọ̀ ẹnu mi oríire ní tirẹ̀ nínú ayé mi èdùà lódìrí ẹwà fákùkọ rẹ̀ tẹ́ ló gbé aya rẹ̀ lọ́rọ̀ bí wá bí o Adéyínká ìyá ìbejì CEO Wing Stores and founder of Beautiful Mind Charity ní Manchester tí ń bẹ ní United Kingdom ọmọ wọn nísàlẹ̀ Èkó ọmọ Èkó àrómì ìsàlẹ̀ ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọmọ àfíjú ilé wọjà àwọn arìn ìgbẹ́ndẹ́kẹ́ ọ̀bùn wọjà àwọn apáṣí ọ̀ṣọ́ ọ̀bùn ṣọ̀ṣọ́ ní orú ọjà àfíjú rèlé ọmọ kúdẹ̀tì àbàtì àlàpà mọ́bàjá mọ́bà rẹ̀ èyí tí kò fẹ́ bá rẹ̀ bẹ̀bí olúwa rẹ̀ ajúnú ni ọmọ àrídẹ̀ṣọ́ òpó ilé òun ló gbá mi láago ó ní Àlàmọ̀kẹ́ ó ní dákun wá bá mi kí èjìká tí ò jẹ́ kẹ́wù ó yọ̀bọ lọ́rùn mi ó ní adé orí mi ni ó ní àmọ́ ṣe kẹ́ àyà bí ẹni ò láyà aláyọ̀ ọjọ́ sí á sì túmọ̀ tọ́jú ọmọ bí ẹni àfijoyè bàbá èwe Ọláyíwọ̀ Ọlá mo ní ọmọ gbọ́ dídùn ẹnu mi àfíjù sọ̀rọ̀sọ̀rọ̀ lórí rédíò ní Manchester ìwọ lolo ní mọ́ọ̀dágọ́ ọjọ́gọ́ọjọ́ ó sì yá kí n bá ọdẹ lò ó bàbá èjìrẹ́ ara ìṣokùn ẹdúnjọ́ bí ọmọ ẹdun tí ṣeré orí igi òbẹ́kìṣì bẹ́kẹ́ṣẹ́ ó bẹ́ sílẹ̀ alákìsà ó sàlákìsà àdó nígbà aṣọ ọ̀kan ṣoṣo ni mo bèrè jì lọ́wọ́ lẹ́tọ̀ mi wá gbajúmọ̀ wọn ti gbàdọ̀ balẹ̀ bàbá tí gbàkulẹ̀ ìyá tó bí lọ́mọ bàbá àṣìnà ayọ̀ mi èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ ó sì yá kárẹ̀lẹ̀ ilé ẹ̀jìmọ̀ ọ̀gbọ́n tuntun ní òkè kẹ́rẹ́ ìkẹ́rẹ́ Èkìtì níṣẹ́lẹ̀ àwọn bàbá rẹ̀ ọmọ olú ọ̀rẹ́ gìnìgìnì ọmọ atakunwókè ọ̀rùnkù ọmọ abẹ́ fífi yánrun ọmọ ìfàkì àtètèyàn ìṣe lórí ìṣe lọ́dọ̀ kan ìkọ́mọ lísà yáyì tẹ̀pẹ́rì egungun ọmọ òyùgèlè kẹjọ ìtàn náà ọgbọ́n tí ìtún ayọba ojúlérìn náà ìjà àgbààgbà oyè ògbìgàn jẹ́ jimọ́tì àjọ ìsàlíbẹ̀ ọmọ ìrarùn amọ̀sẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ọmọ ìrarùn gbèkìgbé ikán mẹ́kì ọmọ òun wíhun àyègbèdájà gbòkúta mẹ́bí ni wọ́n pò kílẹ̀ àwọn bàbá rẹ̀ àgbàgbà fìàfìà alápá ìfàárí ọ̀gbàlájà ọmọ eléko yáwìrì kèé fún gbé o ọmọ eléko yáwìrì bí onítọ̀nà kì í mọ́rọ̀ lòkè lẹ́sà ọmọ eléko yáwìrì bí onítọ̀nà kì í mọ́rọ̀ ọgbọ́n sí ìtún ayọba àkìkọ́ mi jẹ́sẹ́rùn ikọ̀ ọlọ́gbọ́n sí ìtún ayọba lúlérí ọmọ àlò mọ́mọ́ ọmọ àlò pèfì ó lò ó pa gégé ó lò ó pọ̀ yùnkún ọmọ apájájẹ mọ́bù ọ̀yà jẹ èyí ìṣojú rírò kọ́ o Ọláyíwọ̀ Ọlá èṣìdálẹ̀ ìwúlérí ni ọmọ amógótà rẹ̀ àlàsójú ẹbọ kéèrú badi ìyẹn ni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀ èmi tún ṣe kọ́mọ́kọ́mọ́ ọmọ Adéwùmí mo bí rèlé ìyá rẹ̀ torí ẹyẹ kì í fapá kan fò nínú ayé mi a kì í nílé bàbá ká mọ́ ṣe nílé ìyá rárá.
ọmọ olóṣè kan ó pé ó ìrẹ̀rú kọ̀m̀pútẹ̀rẹ̀ ẹ̀rọmọ ọmọ olóṣè gbárì gidi jìnà ọmọ olóṣè méjì ìtakọtabo ọmọ wákè ìmúlẹ̀ àdókò orírun ìjèrè ìràn orírun ìjèrè kẹ́ìràn lúlẹ̀ àdókè gbòdọ̀ ọ̀pọ̀ ọmọ wa lójì ìdó ọmọ olóṣè méjì ìtakọtabo lẹ́rẹ́jà ni wọ́n pò kí ilé ìyá rẹ̀ ọmọ olóṣè kan méjìtì kan ìwúlé ọlọ́gọ̀ túnró òróró lúlẹ̀ rẹ̀ ọmọ ọ̀dọ́nà oko mẹ́ta mọ́ tẹ́rẹ̀ ọmọ ọ̀gbẹ́dẹ̀ olọ̀lọ̀ lérí uta kákàtó oko ajẹun ọmọ aláòdókè rírí kẹ̀kẹ́ kán ṣàgbágẹ̀rẹ̀ lójú lérí gbọ́dọ̀ ọmú titun bárún ọmọ olúṣù àrògùn robẹ́ ọmọ amúdi àgbàtì hàn gìrìgìrì ni wọ́n pò kí ilé ìyá rẹ̀ ọmọ wọn ní ìkẹrẹ òye nílẹ̀ àjò láàgùn ọmọ olókè méjì ìtakọtabo òkèrú yọ̀yọ̀ kí mi yá fọ́nà òkè parapọ̀ sọ̀rọ̀ àdúta àbọ̀ ọmọ pé àjẹyọ̀ àtàjẹsẹ́kù ni wọ́n fi ń jẹjọ́ àná ní ìlú tá a gbé bí ọ́ okú oríire òní o bàbá ìbejì bàbá àṣìnà ayọ̀ mi lórúkọ Ọlọ́run ọba ó fọwọ́ pawú ó sì tún fèrègì jòbí aya rẹ ní bó ti ṣe ni ọmọ ṣe lọ ó nítorí ó dára nílé ó sì tún wuyì láwùjọ àbùkù ọmọ nìkan olórúkọ Ọlọ́run ọba níwòyí àmọ́dún kọ́lọ́run ó ti bùkún sí i fún ọ nínú ohun rere gbogbo ó ní rájò gbèsè